ọba nílẹ̀ Yorùbá gbogbo wa náà láwọn bí wọ́n ti ń sọba bá ti ń jọba wọ́n ti ń lu ọba àwa náà ní ẹlẹ́nu Ọlọ́run lórílẹ̀ ilẹ̀ Yorùbá 21st time kí ọba kú within 24 hours káwọn àbá sí ìgbégo kí wọ́n máa ṣe bó ṣe rí wọlé. ọba Yorùbá àtọ́ba ní Haúsá o ọba Yorùbá kò mọ́ sí ẹnìkan he sponsored the bill he sponsored the bill Allah. Minal mu'minin alum. Ó yẹ kí Yorùbá Mùsùlùmí ká appreciate bàbá yìí títí kò ó yẹ ká declare Mondays for the next week. Ṣé bí tí rí náà ní? Tọ́ba ní ká pé bí tí rí wá. Àwọn bàbá wa Amirul Mulukil Muslimin. Gbogbo ilẹ̀ Yorùbá ká àgbàdà. Ẹlòmí àkú inú ilé rẹ̀ nìkan ló kú fún. Ẹlòmí ló sì kú àdúgbò nìkan ni ó kú fún. Ọmọ bá wa Amirul Mulukil Muslimin. Òkú wa kì í ṣe òkú Ìjẹ̀bú nìkan. Òkú gbogbo ilẹ̀ Yorùbá. Òkú gbogbo Nàìjíríà. Òkú gbogbo ayé rẹ̀. Wọ́n ṣiṣẹ́ rẹ̀. Wọ́n rìnrìn rẹ̀. Wọ́n sọ̀rọ̀ rẹ̀ ẹ̀dá kòtò lọ́wọ́ mo fẹ́ kẹ́ fún mi ní 3 to 5 minutes. Let us reflect, let us ponder. Ẹ jẹ́ ká ronú ìgbókè bàbá yìí yóò padà tó bọ́ wá náà. But there is a lesson. Àwọn ẹ̀kọ́ kan bẹ tí gbogbo wa tá a gbọdọ̀ kọ́ lára bàbá yìí. Kàbẹ kílẹ̀ kọ́ náà. Gbogbo àwọn olórí ayé. Gbogbo àwọn ọlọ́pọ̀lọ́ ayé. Àwọn philosophers ayé. Wọ́n ń béèrè lọ́wọ́ ara wọn wípé kí ni what is the reason behind death and life? Kótó di ayé ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. Àwọn èèyàn ti ní làásà yìí wọ́n ti ní òrí. Wọ́n béèrè lọ́wọ́ àwọn abẹ́ torí kí là fi ń kú gan. Àwọn bẹ́ẹ̀ máa ní sí rẹ̀ torí kí àwọn èèyàn fi ń wáyé àwọn bẹ́ẹ̀ máa ní sí rẹ̀. Gbogbo òwe ti ń sọ̀kalẹ̀ láti sábà kò sí kan tó provide the reason fún reason for death and reason for life. Àyàtúbẹ̀ tó wà ní sọ̀kalẹ̀. Bí Kùránì sọ, A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Tabarakalladhi biyadihil mulk wa huwa ala kulli shay'in qadir. Tabarakalladhi biyadihil mulk wa huwa ala kulli shay'in qadir. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. Bóyá a lè rí nínú àwọn èèyàn tó lọ́lọ́lá tó mọ rísì tá a fi ń kú. Bóyá a lè rí nínú àwọn èèyàn tó lólówó tó mọ rísì tá a fi ń wáyé. Kò sí ẹni tó mọ rísì rẹ̀. Òun náà làbẹ́ bá Muhammad. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. Títóbi Ọlọ́run ọba, gbígbàgbọ́ Ọlọ́run ọba, bíbu ayé Ọlọ́run ọba, ọba tó dá ikú tí kò ní í kú. Òun ló dá àlàyé, ààyè rẹ̀, àwa nísìn, àyíjàlàyé, tó ní ìyá wa bàbá wa ló bí wa. Ọmọlọ́run jẹ́ haitun, àlàyé ní ààyè rẹ̀, ó kọjá kẹ́ẹ̀fì tì síbi kan ibẹ̀ ní tó dá Ọlọ́run ọba lélẹ̀. وهو على كل شيء قدير. Bó ṣe wá rí yẹn, alágbára ni lórí gbogbo nǹkan. Kò sí bó ṣe wò ó lè ga tó láyé. Kò sí bó ṣe wò ó lè lò tó láyé nípò tó bá dásìkò tó kú ò láyé. Lásìkò kan bá wáyé. Tó bá dásìkò tó kú ò láyé. Ọlọ́run ọba ò ní wo kiri kankan. Ìsànfàní bá yẹ fílẹ̀ kò tí ì gò lẹ́mìí Ọlọ́run mọ̀ ọ́ lórí. Ọlọ́run wá ń sọ yí pé wọ́n lè ní kàlákà mọ́tò wal hayata. ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. Ẹgbẹ́ wọn bàbá kàlákà mọ́tò mo dá ikú I created death. It was me I created death. Wal hayata and life. Philosophy of life and death.
it is in the Quran lè máa ti rí what is the philosophical reason behind death and life. Ó lè ṣeé ṣe kí wọ́n náà wò ó pé ṣé Quran right àbí ò right àti tó táwọn èèyàn ti ń kú ọba wa abiru mùlùkì mùsùlùmí àwọn kọ́ ni àkọ́kọ́ ọba Ògùdálẹ̀ àwọn kọ́ ni wọ́n sì jẹ́ ìkẹyìn àwọn tí wọ́n ti jẹ ṣáájú wọn ibi tí wọ́n lọ yẹn làwọn náà lọ yìí wọ́n ló padà lọ bẹ̀rẹ̀ lọ́kàn. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. àǹfààní kó pọ̀ jù ẹni tó ti kú nìsí kò láǹfààní irú yìí tí àwa nílé nìyí. The reason behind that ó ní pé líyẹ̀bùnú wà fún mo fẹ́ tẹ̀sí gbogbo ẹ̀yin tẹ́ kù láyé. Quran líyùn dé àmẹ́ká nà hajjá alààyè ní Kùránì máa bá sọ̀rọ̀ kì í bá òkú sọ̀rọ̀ àwa tá a wà yìí ní Kùránì ń bá sọ̀rọ̀ ìpele ẹnìkan ló wà láàrin wa yìí o. He was installed as a king at the age of 26. Wọ́n wá lu ọlá náà fún dẹ́kẹ́dì mẹ́fà àti ọdún mẹ́rin 64 years. 65 years. None ìrọ̀ bí wọ́n ti ní rẹ́kọ̀dù náà ní South West. Èlò ní Nàìjíríà. ليبلوكم أيكم أحسن عملا. Ìgbà tó wá pẹ́ lóye kọ́ ni ìdókò gbogbo àwọn èèkàn wọ̀nyí tó. Rárá o, kẹ́yìn apẹ́ lórí oyè, kódà wọ́n lè má rí yẹn níbi ìsàlẹ̀ rẹ̀. Ẹ jẹ́ wo the life of Amirul Mulukil Muslimin. Bàbá yìí, ìtàn onígbàgbé wọn, ẹgbọ́n kò nígbàgbé wọn, ó gbọ́ wọ́n ti wọnú Guinness Book of Records fún àwọn ìdí mẹ́ta. Ọba nílẹ̀ Yorùbá gbogbo wa náà la mọ̀ bí wọ́n ti ń sọba bá ti ń jọba bá ti ń lu ọba. Àwa náà ní ẹlẹ́nu Ọlọ́run lórílẹ̀. Ilẹ̀ Yorùbá for the first time kí ọba kú within 24 hours káwọn àfáàsì ìgbẹ́jọ kí wọ́n máa ṣe bó ṣe rí wọlé. Allahu Akbar. Ọba Yorùbá àsọ̀bà lẹ́yìn sọ. Allahu Akbar. Ọba Yorùbá kò tún wá sí ẹnìkan he sponsored the bill. He sponsored the bill. Allah. من المؤمنين رجال. Ó yẹ kí Yorùbá Mùsùlùmí ká appreciate bàbá yìí títí ó yẹ ká declare Mondays for the next week. Gbogbo bímbà yìí wọ̀ fẹ́lẹ̀ Yorùbá. Àwọn olówó ò ní ṣe é, ọ̀rẹ́ ò ní ṣe é, ẹni tó tó ṣe náà nù. Wọ́n ṣe é, wọ́n sì rí ṣe, wọ́n sì lọ. Àkọ́kọ́ nù. Ìlọ́pàá ti League of Imams and Alfas. Tẹ̀lé gbogbo ilẹ̀ Yorùbá. Aláṣẹ títí wa o. Ẹni tí àbá tò lẹ́yìn rẹ̀ o. Nílẹ̀ Yorùbá o. Òun náà ni bàbá wa ọba Ògùdálẹ̀ tàná. Allahu Akbar. Ìkẹ́jì nínú gbogbo ọba wọ́n máa ń pe kíní àwọn olóyìnbó wá ń pe kíní kan ní nobility. Nobility kì í ṣe gbogbo ọba náà ló ní nobility. Kò ní bíbí, kò ní títọ́, kò ní rírè ọba tó ti di dàgbàdàgbà kó tó jọba kí lè expect lọ́wọ́ rẹ̀. Ẹ dákun. Mo fẹ́ mú ọ̀rọ̀ philosopher kan wá. Philosopher kan sọ wípé ní a medical doctor may not be a successful person. A lawyer may not be a successful person. An engineer may not be a successful person. Wọ́n wá béèrè lọ́rẹ̀ pé ok gbogbo àwọn àtẹ́tà máa ń kàkún ibẹ̀ ní bẹ́ẹ̀ bá ti dé bẹ́ẹ̀ bá ti dà ó ti wà successful. Ok, who is a successful person? The philosopher replied, only a successful person is he who lives well and dies well. Kí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí sí bàbá wa Àwùjalẹ̀ Ìbàdà, does he live well? And what answer from you? Yes. Does he dies well? Yes.
then he was a successful person. Salibado ila bilwara bale asha umura tani au tataro. Níparí, oníbẹ̀ ní mo ilẹ̀ Yorùbá la wà tó bá jẹ́ Haúsá ni lọ́sọ̀ pọ̀ rẹpẹtẹ. Ẹ dákun, inna mina shi'ri al-hikma wa inna mina al-bayani la-sihra. Tẹ́yẹ̀ bá mọ́ àlàyé ọ̀rọ̀ sí ẹ̀ ò gbọ́dọ̀ fi àkọsẹ́sẹ́ nu ni. Ìkànnì àwọn olórí Yorùbá Síkírù Àyìndé Barrister wá àsìkò ṣe pẹ́kìlá lọ ó ní máa ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe ó sì kà láyé ó sì kà lọ́rùn wọ́n ò ní ṣe bàjẹ́ ọmọ àdàkejì máa ṣe rere láyé mi máa ṣe rere. máyé gbogbo ẹ sábà buhari máyé dìde. ẹ̀ṣá àwọn àwọn abábọ̀ fún mi iṣẹ́ o ó ti dá mi lójú iṣẹ́ ọwọ́ ẹ̀dá mi. yóò bẹ̀ dáadáa. máa ṣe rere láyé mi máa ṣe rere. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. الله أكبر.